bí kan so wọ́n tún wá ní Mohbad rà fúnra rẹ̀ ibo ni Mohbad eléyìí tí Mohbad rà fúnra rẹ̀ yẹn ibo ló wà tẹ́ fi lọ sin Mohbad síbẹ̀ tó jẹ́ pé inú gbẹ̀rígbẹ̀ ń bẹ̀ yẹn ń lẹ lọ sin ọmọ yẹn sí torí lẹ sọ ní ìsìn pé Mohbad rà kan fúnra rẹ̀ ó rà fún Liam ó rà fún bàbá wíyàrá sílé tí wọ́n rà fún bàbá ni wọ́n sọ pé ó dìjà tó jẹ́ pé orúkọ Liam ló wà ńbẹ̀ ńgbà tí wọ́n ní kí ìyàwó mi gbé ìwé ilẹ̀ sílẹ̀ náà bá orúkọ Liam lórí ẹ̀ so ìyẹn mi pé ilẹ̀ méjì tó kù ńkọ́ ibo ló wà torí ó rí pé man yìí thank you ma ó rí pé man yìí ti ń kó bọ̀ bá ń sìn God bless you ma ó rí pé òun ló ti ń kó wọn sí ó ti ń ba tiẹ̀ jẹ́ lọ sìn ó ti ń ràn sọ́run àrèmábọ̀ lẹ́nìsìn ó yá. So if he's a bastard, he wouldn't have the mother in his house and the child as dinner. So all this thing went on. We now say you don't have the right. At the point our client came and told us that instead of fighting this thing, let me just have the DNA. And forget about legality. We say we are